Alhaja Kudi gbogbo ẹni tó bá mọ Alhaja Kudi bóyá tí ń bọ̀ lọ́nà ni ó sì yẹ ti dé sí ìkànnì àgídìgbò 88.7 FM ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ Alhaja Kudi àtọkùnrin pẹ̀lú obìnrin tó mú bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú ikú Mr. Délé lọ́jọ́ kíkan orin ẹ mọ̀ pé lọ́jọ́ Friday ọjọ́ Jímọ̀ àwọn àbúrò bọ̀dá Délé wọ́n ní màmá ò tí ì gbọ́ kódà àwọn ń sọ fáwọn àbúrò àwọn pé ẹ má gbé rédíò sí gbèrègbèrè màmá o màmá ò gbọ́dọ̀ gbọ́ o torí pé eyín ọ̀kan àwọn ni Mr. Délé ẹni tí gbogbo ìdílé àwọn táwọn ń wò lókè táwọn gbójúlé ni Mr. Délé ó sì kú bẹ́ẹ̀ wọ́n sì sìn wọ́n sin Mr. Délé bí ẹni sìnkú adìẹ wọ́n ní màmá ò gbọ́dọ̀ gbọ́ ṣùgbọ́n báyìí màmá ti gbọ́ o màmá ti gbọ́ kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí màmá ń bẹ níléeṣẹ́ rédíò àgídìgbò 88.7 FM àwa retí Alhaja Kudi à ń retí gbogbo ẹni tó bá mọ Alhaja Kudi kí wọ́n tètè máa bọ̀ wá sí ìkànnì àgídìgbò 88.7 FM bóyá ń bẹ lọ́nà bóyá wà lọ́nà ni gbà àti ìrí wọn o torí pé lẹ́yìn ètò àwọn ìpè lónírú àtónírànràn ń wọlé tí wọ́n sọ ohun tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ Alhaja Kudi àti Mr. Délé bó o gan ló ṣe rí bẹ́ẹ̀ sì rẹ̀ ẹ padà gbóhùn màmá lálẹ́ òní o Alhaja Kudi à ń retí yín ẹ má pẹ́. kò ṣe má ní fọkùnrin ìdẹ́lóbìnrin ẹ rí bóbìnrin bá kọ̀kọ̀ sílẹ̀ o bó bá kọ̀kọ̀ sílẹ̀ á ní mò. pẹ̀lú ògùn Ọlọ́run ẹ lé ẹ gbóhùn Alhaji ní ọ̀sẹ̀ tó kọjá ẹ gbóhùn Ògìdán lọ́sẹ̀ tó kọjá ẹ sì ti gbóhùn Ògìdán lálẹ́ òní ẹ sì tún gbóhùn Alhaji pẹ̀lú ògùn Ọlọ́run. Alhaja Kudi orí ọ̀rọ̀ Alhaja Kudi la wà. àtọkùnrin pẹ̀lú obìnrin tó mú bẹ́ẹ̀ níbí mo fẹ́ kọ́ rí nǹkan mú dání lọ sílé lọ́jọ́ kíkan orin tí mo ń kọ Saheed Òṣùpá tí mo ní kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ ní tọ̀tẹ̀. ẹ lè gbàgbé ètò yìí lọ́jọ́ Friday tó kọjá ọ̀rọ̀ arákùnrin kan tí kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ní ó wà pẹ̀lú ìyàwó ẹ̀ tí wọ́n ń pè l'Alhaja Kudi tó jẹ́ pé ó ní Alhaja Kudi wo màmá ti ń sunkún ẹ má sunkún mọ́ wọ́n ló kú òun dẹ̀ ti sin ó sin gẹ́gẹ́ bí ìgbà tí ẹṣin gan tán bá fẹ́ sin ẹṣin tó kú wọn a máa pọ́n léjù bá ń lọ ó sin bí ajá tọkọ̀ pa. ẹ jẹ́ kí wọ́n narrate díẹ̀ nínú ọ̀rọ̀ yẹn kó lè bá a yé yín. Kí ló kọ arákùnrin tá à ń sọ yìí. Mopo ni wọ́n. ìránṣẹ́ Mopo alias Bámidélé Ọdẹ́bọ̀. Bámidélé Ọdẹ́bọ̀. wọ́n ní alias wọn. alias wọn ni Mopo Asu. Asu ló ń gbé ní oríta ọ̀dàn after oríta ọ̀dàn. ní Ìbàdàn bí. ní Olódò bank. Olódò bank. bẹ́ẹ̀ni sá. Mopo Asu. ibẹ̀ náà ń gbé pẹ̀lú Alhaja Kudi. ibẹ̀ ló ń gbé. pẹ̀lú Alhaja Kudi. bẹ́ẹ̀ni sá. Mr. Bámidélé Ọdẹ́bọ̀ tẹ́yìn èèyàn mọ̀ sí Mopo Asu. ó kúkú ṣe pé Alhaja Kudi níyàwó rẹ̀ àkọ́kọ́ ó kúkú ti níyàwó tẹ́lẹ̀ ṣáájú kó tó ṣalábàápàdé Alhaja Kudi. lẹ́yìn tó ṣalábàápàdé Alhaja Kudi àtàwọn àbúrò rẹ̀ ní àti àwọn ẹbí rẹ̀ ní tẹ́ mọ́ ìyá rẹ̀ lẹ́yìn tó lé ìyàwó ti lé tó ń fẹ́ tẹ́lẹ̀ kó tó pàdé Alhaja Kudi tó lé jáde lọ́sàn-án kan òru kan. Mr. Bámidélé Ọdẹ́bọ̀ Mopo Asu yìí
bí ó jẹ́ láti ẹnu ni o bó jẹ́ látàbẹ́ ni o òjijì lọ́kọ̀yìn sí gbogbo àwọn mọ̀lẹ́bí ẹ̀ tíya rẹ̀ náà ò sì fojú kàn mọ́. ó sì jẹ́ ìkan nínú àmúyangàn ọmọ tí ìyá ìbí kódà ogún òdílé ni ó jẹ́ bíi pé òun ni breadwinner of that family. ṣùgbọ́n nígbà tí Bámidélé Ọdẹ́bọ̀ Mọ̀pọ̀ Aṣú tó ti ṣalábàápàdé Alhaja Kudi ìròyìn fi yé ni wípé wọn àjọ àtàwọn ẹbí gáàpù bẹ̀rẹ̀. ẹ já gbọ́ díẹ̀ látẹnu àwọn ẹbí wọn tí wọ́n wà níbí. màmá fúnra wọn bóyá kí màmá ó ti ẹ bá ń sún àga màmá wá wájú díẹ̀. Bámidélé Ọdẹ́bọ̀ Alhaja Kudi sọ pé Bámidélé Ọdẹ́bọ̀ ọlọ́jáde láyé òun sì ti sin òun ti lọ sí tòun kábíyèsí Olódùmarè. màmá bò ló ti jẹ́. ẹ ṣe kọ́mọ Nàìjíríà rere kán gbà mí kán má jẹ́ kí ìyà jẹ mí kò sẹ́ni kan fún mi àkọ́bí mi ní igi àkọ́ṣẹ́ mi ní òun nìkan ẹ̀ẹ́dẹ̀rún ọdún 14 tí mo ti fojú kan mọ́ mi rè tó jẹ́ gbígbọ́ tí màá gbọ́ ikú ni mo gbọ́ mi gbá rẹ̀. ọdún 14. ọdún 14 tọ́kùtì ti gbé lọ tí mi fojú mi kan rè. dúró tẹ̀ fi rí wọn fún 14 years. bẹ́ẹ̀ ni bàbá mi ọdún 14 mo ti máa ń lọ ọ̀dọ̀ wọn tẹ́lẹ̀ mo ti máa ń lọ ní ẹ̀yìn ibi tó rẹ́ǹtì lókìí mo ti máa ń lọ. ohun tí ò fi jẹ́ kí n lọ ọbẹ̀ mọ̀ ni pé nígbà tó lóun fẹ́ mo ti fẹ́ yàwó àti ṣe ní ṣùlọ́kà ọmọ kí orúkọ ìlú wọn mo ti gbàgbé orúkọ ọmọ yẹn ọmọ ìníṣà ni mo fẹ́ ní ṣùlọ́kà tí mo ṣe márèèjì fún ọmọ ló gbé délé dọ́dọ̀ níkẹ́ lọ́mọ ìyàwó tí mo kọ́kọ́ fẹ́ ọmọ ló dẹ̀ gbé dọ́dọ̀ Alhaja tó lọ ṣáájú ọmọ fún níkẹ́ ọ̀rọ̀ ọmọ bí. ẹ̀yin ọ̀rọ̀ ọmọ bí àwa ń ṣáájú ọmọ fún ló fi bá dọ́dọ̀ ẹ̀. Alhaja yẹn ń pa wọ́dà ni. oníṣègùn gidi ló burú. ok òun ló ṣe mí lọ́wọ́. wọ́n lọ wá wọ́n wọ́ ọmọ lọ́dọ̀ Alhaja Kudi ni. wọ́n ló ń ṣáájú. kí ni Alhaja Kudi ṣe fọwọ́ tí. tó nígbà tó di pé ọ̀rọ̀ délẹ̀ tó di pé ó wá lọ ọ̀dọ̀ Kudi yẹn wá lọ bá ìyàwó ẹ̀jà wọ́n bá lé ọmọbìnrin yìí lọ. ìgbà tí Délé dẹ̀ fẹ́ ọmọ yìí tó wá gbé Alhaja oògùn náà ló bá ṣe ó ní oògùn lọ́wọ́ ó ní ṣe confam OBC ni ọ̀gá OBC ni Délé Ọdẹ́bọ̀. ok ọmọ yìí ní Port Harcourt bẹ́ẹ̀ ni Port Harcourt òun ni Port Harcourt general coordinator. ló dẹ̀ ń gbé oògùn la bá wọn ìyẹn Kudi òun ló gbé oògùn la bá wọn ọmọ mi ní Port Harcourt. nígbàdé máa lé obìnrin yìí lọ. tó PC wà ní Port Harcourt ní. bẹ́ẹ̀ ni sà. mi ò mọ nǹkan kan wọn ò sọ nǹkan kan fún mi. mo kàn dédé gbọ́ tọmọ mi pè mí pé kí orúkọ ti ìyàwó mi ti bí níkẹ́ wípé òun ò fẹ́ mọ́ o wípé àjẹ́ ni nǹkan igbá wo wọ́n sáà dìrìkì mọ́ yẹn wọ́n sáà dọ̀gbọ́n bóbìnrin yẹn jà obìnrin yẹn lọ ó kúrò lọ́dọ̀ ọmọ mi wọ́n dẹrù ẹ̀ láṣàṣà dìde síta ni. ọjọ́ yẹn ara mi ò yá mo wá ní kí n lọ wá ewé ìyẹn tọwọ́ yìí kí n lọ já kinní kí n mu bí kinní yẹn bí àbìlù ni tó fẹ́ torí mo máa ń lọ ọ̀dọ̀ wọn dáadáa. ọmọ tó gbé wá fẹ́ mi Délé òbí mọ́mọ́ mi kàn kọjá lórí àpáta béjòjé kọjá lórí àpáta tí ò ní pa ni ó sọ ọmọ mi di ẹni tí ò ní ó dẹ̀ kàn mí lẹ́yìn ọ̀kan ó dẹ̀ bà tèmi jẹ́ ó gbaṣọ ara mi ó dà sùn ó sùn ná báyìí. tó Délé ọ̀fọ̀ ọmọ sílẹ̀ sáyé báyìí. ó kọjá lórí àpáta bí ejò ni tí ò ní pa kò jẹ́ kó bímọ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí ìyà jẹ mi gbé kó bímọ fún mi ọmọ tó gbé wá fún mi tí n bá lọ sọ́dọ̀ wọn máa ra pátá bí mo ṣe lọ ọ̀dọ̀ wọn lókè. ọmọ tí Alhaja gbé wá fẹ́ Délé ẹgbẹ́ wá wípé Ọlọ́run wá ṣe tí a tún ṣe fún mi látọ̀dọ̀ ẹ̀. ok Alhaja ti bímọ fẹ́yàn kan kó tó wá fẹ́ Délé. ó ti fẹ́ ẹnìkan kó tó fẹ́ máa ra pátá dọ́sìn kan màá ní orí ọmọ ló ń pọ̀ ọmọ wá jalè bó bá jọ́ ọmọ mi ló sàbí ní lè dànù. màdìrà pátá ìjọ tápá mi ò bá ká àmàrà 6 bẹ́ẹ̀ ni mo máa lóòdù nǹkan lọ fún wọn.
ó wá dijọ́ tí mi fi lọ ọ̀dọ̀ wọn mọ́ Ìyálájì má jẹ́ kí ìyà jẹ mí gbé o ìyà ò gbọ́dọ̀ jẹ mí kò sẹ́ni kó dẹ̀ mọ̀ pé mi ò náwó lọ́wọ́ ọjọ́ yẹn mo la ṣe ìyàwó eléyìí aláṣemọ̀ mi mọ̀ ẹ́ ní ìwọ àtẹ mo wá ń bọ̀ látọ̀yọ̀ mi ká kọjá níta ọba ká má kọba ẹ jẹ́ kí n yà kí n rí wọn n bá yà ń jọ yẹn. ìyẹn ló lódò àbí lókè. ìyẹn lókè wọ́n jẹ́ kí mo lódò ìsinmi ìmọ̀lé tó kó sàmọ́ mo rẹrù yẹn mo rugi bẹ́ẹ̀ ilé tí wọ́n jẹ́ kí n wọ̀ yìí. ok ẹ ṣàyàlé wọn. mo ṣàyàlé wọn ìgbà mo débẹ̀ mo bá ní ó wà ní kíṣìnì mo bá kí èmi tó jẹ́ pé ajá tó rí ni tó ti ń yọ̀ tó wá rí ni tó ń wò mo ṣàjókòó mọ́ ń wò ó ṣà ń dáná ó kàn wò mí tẹ́mẹ́ ó lọ dáná kò pẹ́ ló gbé sẹ́ẹ̀tì dadi ẹ ti lálejò ó gbé kankéré kalẹ̀ kò pẹ́ nìkan mọ́mì ẹjọ́ ẹ fẹ́ yá wọn ní 3,000 kọ́ ń fẹ́ padà sí Port Harcourt lọ́la kẹ́ yá wọn fi 3,000 mò ń wò ó kàn fi sẹ́ẹ̀tì yẹn ó fi ń dìsífù rẹ̀ torí mo mọ̀ pé dìsífù ló fi sẹ́ẹ̀tì yẹn ṣe fún mi kò pe alájà kò pe ìyá kankan bó ṣe gbé sẹ́ẹ̀tì lẹ kò pẹ́ lọ́mọ mi wọlé bọ́mọ mi ṣe kàn kọjá ó yà mí bára tó kàn lọ kíṣìn wọ́n lọ kẹnu bọ́ra wọn lẹ́nu bíi pẹ́pẹ́yẹ ó dẹ̀ tún wá bá mi máàmí ẹ ṣe pé nǹkan ẹ̀ tó wá ẹ bá ti pè mú kí n pè ẹ́ kí n tó wá rẹ̀ mí mọ̀ pé tí ń fajá ṣọ́lé ó bá ti sọ fún mi torí òun fẹ́ padà sí Port Harcourt kò sówó kankan lọ́wọ́ ló wá tí Gàmbàrí bá ti ń lọ rìn àjò sì máa di ó máa jẹ mẹ́rù ni ẹ sì mọ̀ pé mi lè wá dọ̀ yín kí n má di owó mọ́tò mi tà lọ tàbọ̀ ńgbà mo ti ń lè ṣiṣẹ́ kò jọ sí i tán sọ mí dálẹ́ àbọ̀ ara tí mi lè ṣiṣẹ́ mọ́ tí mi lè lọ bì kan tó jẹ́ báyìí mo jẹ́. emu mọ́ra báwo lẹ́yìn náà ṣe ṣe tí màmá ò fi fojú kan Bámidélé àbí. Bámidélé Ọdẹ́bọ̀ fún odidi ọdún 14. orúkọ mi ni Taofik ni. Taofik Jagunmọ́lú. ẹ̀yin èso Ọdẹ́bọ̀. èmi ò ṣe Ọdẹ́bọ̀. bàbá àti ọ̀tọ̀ ni. ok. èmi ni last born fún ìyá yìí. ok. èmi gbé pẹ̀lú wọn. pẹ̀lú Bámidélé. pẹ̀lú Bámidélé Ọdẹ́bọ̀. ilé tí wọ́n kó lọ mo wà ń bẹ̀ mo gbé pẹ̀lú wọn díẹ̀. ok. so later mo padà sékòó ìgbà tí mo dékòó tí mo rí pé nǹkan ò jọra wọn bùdá mi ní kí n wá sí Ìbàdàn which is Bámidélé Ọdẹ́bọ̀ wọ́n ní kí n máa bọ̀ ń bàdàn torí aluminium kọ́kọ́ kọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé tèmi so ìgbà tó ní kí n máa bọ̀ ń bàdàn mo ní kí n fẹ́ wá ṣe ń bàdàn bọ́ ká má fọ̀rọ̀ kan mo ṣá wá sí Ìbàdàn nígbà tí nǹkankan tí ò jọra wọn ní ọ̀hún mọ́ ìgbà tí mo dé Ìbàdàn mo padà sí Ọ̀jọ́ mo wá bọ̀dá mi délé mo bá wọn àjọ sọ̀rọ̀ nígbà tá a sọ̀rọ̀ tán mo ní òkè nǹkan tó ṣẹlẹ̀ torí first born mi ní bọ̀dá mi àti ìyá mi láti fojú kan ra wọn last níjọ́ kò mọ first born bọ̀dá mi ló fẹ́ ṣe kò mọ first born mi fún mi àtijọ́ yẹn ní last day tán tí àwọn ti fojú bọ̀dá mi máa ń sọ fún mi pé ìyá mi àjẹ́ ni. okay. màá sọ pé ìyá mi àjẹ́ ìyá tí ò pa ẹ́ kékeré tó náà jẹ́ ni báwo ni ìyá mi ṣe jẹ́ àjẹ́ ni ní ìsìn àwa ajẹ́ kó yé torí àwa mẹ́rin lọ́mọ ìyá yìí ìyá mi àwa mẹ́rin obìnrin méjì ọkùnrin méjì so Bámidélé ni first born obìnrin méjì wà láàrin èmi ni last born but olódò kan náà làjọ ń gbé èmi ń gbé ní Abakoko lálùbáríkà Bámidélé ń gbé ní Ọ̀dàn láfta Ọ̀dàn ọ̀kadà 150 naira ló máa gbé bọ̀dá mi dé ilé tèmi tí màmá náà ń gbé ilé tèmi bọ̀dá mi sí ilé tèmi ìjókòó làwọn ń gbé okay. so ọ̀kadà 150 naira but nígbà tí mo wá súnmọ́ yá ní bọ̀dá mi ló wá kọ̀yìn sí èmi náà okay. tàjọ ń gbé nítòsí ara wa mo gbé ibi ọmọ mi second born mi lọ sílé bọ̀dá mi mo kan géètì báyìí ta nìyẹn mo ní èmi tá ò ní o ajá ni mo gbọ́rò ọtún ajálẹ̀ ọtún ajálẹ̀ ni o nígbà tó tún yá
but mo ṣe àwọn nǹkan kan kò ń ṣe lọ́rọ̀ orí afẹ́fẹ́ bọ̀dá mi pè mí wípé mo gbọ́ pé mo dẹ̀ inú aláùsá secretariat mo ti ń ṣiṣẹ́ ńgbà yẹn torí mo ń tèkí àyà yìí ọ̀dọ̀ mi ló ń gbé lẹ́kọ̀ọ́ nígbà tí iṣẹ́ ṣì wà lọ́wọ́ mi so bọ̀dá mi pè mí pé táwọn mo gbọ́ pé o ṣe nǹkan kan báyìí o tí n bá ní kọ́ wá túká mo ní bọ̀dá mi this thing a lè kí ló ṣẹlẹ̀ mò ń bọ̀ mo dẹ̀ try láti kọ̀wé níbi iṣẹ́ pé ó rẹ̀ mí pé mò ń lọlé mo fún mo ọ̀ṣà ní kí n máa lọ ìgbà tí mo dé ilé bọ̀dá mi mo gbé bó ṣáà débẹ̀ mo tún kọlẹ̀kùn ọ́ níta nìyẹn mo ní mi ni o mi ò gbóhùn kankan ajá mo gbọ́ mo pe bọ̀dá mi again bọ̀dá mi mo ti déwájú ìta yìí wọ́n ní láti sọ fún mi pé ta ló ní kó wá ṣé mo ní kó wá lé ni láti gbà yẹn lẹ́yìn wípé à ń ríra on street torí àjọ ń gbé ni ká tó yà níyànà tí ọ̀dọ̀ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa rìn díẹ̀ abodò láti máa lọ sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ but gbogbo olódò yẹn kò sẹ́ni tí ó mọ̀ wípé àbúrò mo jẹ́ sí mo rí wọn ní ilé epo mo dọ̀bálẹ̀ tán ọ̀hún ní kí mi mọ́ ọlọ́kadà tó bá gbé mi ní bọ̀dá mi máa kí so mo wá wípé látìgbà yẹn kí ni ẹ ti súnmọ́ ìyá yín ní pé mo ti súnmọ́ ìyá mi ẹ ti lájẹ́ ni pé kẹjọ pátì finally bọ́ èmi ò lè pa yá tèmi tì ni mo ṣe wò ó pé ó dáa kí oníkálukú kúkú ṣe owó ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bọ́ ajọ́ ń gbé ni. bó lẹ ti wá mọ̀ pé Bámidélé ti kú báyìí. ní January 1st ní January 1st mo jáde mo mú ọmọ mi dání first born mi mo wò pé kí n sáré lọ ra nǹkan mo yẹ mu dání mo kàn ń lọ mo rí ẹnìkan which is ọ̀rẹ́ mi wọ́n ní mopo torí mopo náà pè mí náà. ẹ kí ló dé ń pè yín mopo. ní òkì tó ti wá bó ṣe máa ń rí wọn bó ṣe máa torí 15 days ní bọ̀dá mi máa ń lò níbi iṣẹ́ 15 days ló máa lò nílé so and kit wọn torí Oriyomi ló ti ń ṣiṣẹ́ ní Port Harcourt so kit wọn ó máa ń fà àti pé àwọn tí wọ́n ń bá rìn bí ọ̀rẹ́ wọ́n ti ròyìn pé mo pò ní wọn náà it's alright wọ́n wá pè yín èèyàn kan wá tẹ́. so bó ṣe sọ fún mi pé lágbájá mo ní ẹ bọ́dẹ̀ mo gbọ́ pé ọ̀nà ṣàrẹ láìsí mo ṣáà ṣépè fún yẹn pé bọ́dà mi ó ní it's alright ni pé ẹnu tèmi lòun ti máa gbọ́ òótọ́ ọ̀rọ̀ mo ní bọ́dà mi ṣáìsì mo ṣáà ní get out èmi ṣáà gbé ọ̀kadà mo get out ń tèmi nígbà tí mo máa délé mo wà lẹ́ńkùlé mo ń ṣeré mi níyàwó mi pè mí pé dáàdi lágbájá ọmọ mi ó máa sọ báyìí ó dà ẹ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn kan ọ̀ kẹ́ ẹ lọ sílé wọn kẹ́ ẹ lọ béèrè confirmed lẹ́nu wọn ọ̀ kẹ́ ẹ lọ mo bá nídàájí 6 a.m. ní on the 2nd of January yìí mo bá gbé ọ̀kadà mi mo yìí start ọ̀kadà mo bá dé ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn yẹn torí family wa yìí torí ìyá mi yìí ni ọ̀rẹ́ wọn yẹn ṣe bá wọn jà. láàrin wọn fi dàrú. láàrin wọn fi dàrú over 4 years now. ìgbà tí ẹ dọ́dọ̀ ọ̀rẹ́ wọn yẹn. ìgbà tí mo dọ́dọ̀ ọ̀rẹ́ wọn mo sọ fún un pé mo kàn lẹ́kùn òun gan kọ́kọ́ shock wọ́n ní lágbájá nǹkan báyìí mo mà bá wà ẹ gbọ́ ṣe é gbọ́ ó ní ẹnìkan pè òun pé òun kàn tẹ̀ pé tó bá ń pé kú torí kò sẹ́ni tí ó bọ́lá ń gbọ́ yìí kò sẹ́ni tí ó mọ̀ ẹni tí mò ń sọ̀rọ̀ yìí ní olódó. ó ní bá jẹ́ pé kú o. wípé tó bá ń pé kú wípé eré máa pọ̀ gan tó máa tẹ̀lé látòkì látẹ́ni wíyẹ̀. lọ síbi tí wọ́n ti sí. lọ síbi tí wọ́n ti máa sí ó ní wò ṣùọ́ ó ní ṣùgbọ́n nǹkan tó lè ṣe lọ lé wọn mo gbọ́kadà nìyẹn mo dé ilé wọn mo dé iwájú ilé wọn mo rí pé up lo padlock méjì sínú ilé wọn but
mo wá ṣàkíyèsí kankan wípé àwọn ewúrẹ́ wọ́n ti yàgbẹ́ sí ẹnu ọ̀nà wọn but ìgbẹ́ ewúrẹ́ yẹn ó ti pẹ́. mo rò pé ẹni yìí àwọn pípù yìí kò ń ṣe ọ̀sẹ̀ yìí ni wọ́n kú ònú lé yìí. mo wá lọ opposite wọn ẹ káalẹ́ o ẹ káàárọ̀ ọ̀nà ẹ káàárọ̀ mo ní ẹ jọ̀ọ́ àwọn onílé yìí ni mo máa béèrè wọ́n ní àwọn ọmọ kankan pa ẹ̀ torí 6 acre 6 plot ní bọ̀dá mìíràn bẹ̀ so bọ̀tọ̀ ti ta wọn kan 2 plot làwọn fi kọ́lé wọ́n wá fẹ́ǹsì 2 plot yẹn round so mo lọ sí ẹgbẹ́ ibi tó ta ẹ̀ ẹ káàárọ̀ ọ̀nà ẹ káàárọ̀ ẹ jọ̀ọ́ mo wá bá bọ̀dá mi ṣe kíní láti Èkó ni ọ̀nà àwọn ọmọ ẹ pé ìyàwó bọ̀dá ó ti tó last week tá a ti rí Alhaja mo ní ìjọ bá mi pè wọ́n ní kẹ́yìn náà pé mo ní fóònù mi ti sọnù nígbà tí mò ń bọ̀ látẹ̀kọ̀ ọwọ́ náà àwọn ọmọ kankan pa ẹ̀ mo wá tún padà sẹ́ńkùlé ilé yẹn mo rí ẹlẹ́yà kan ó borí so ìgbà tí mo rí mo ní ẹ káàárọ̀ ẹ jọ̀ọ́ Alhaja onílé ọ̀nà àwọn ọmọ kan kò tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ ó ní àwọn ọmọ kankan pa ẹ̀ nù mo wá dúró síwájú mo ṣáà ń gbó wọn ajá tájá ń gbó ní ìsàlẹ̀ mo wá wò pé definitely tí èèyàn bá kúrò nínú ilé láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tí ó bá fún ajá lóúnjẹ ajá lè kú ẹni yìí ń wálé jẹ́ ń wá nọ́mbà ẹ̀ mo ṣáà gbìyànjú mi ì tí mọ̀ bóyá bọ̀dá mi kú o but ìgbìyànjú mi mo ṣáà padà get number mo pè Alhaja compliment o ní compliment ẹkújọ́ mẹ́ta ẹkú àtijọ́ o táwọn ló ń sọ̀rọ̀ ọ̀nà òkè mo ní mo gbọ́ nǹkan kan pa bọ̀dá mi kò rẹ̀ yé mi ó ní bọ̀dá yín ti kú o mo ní Alhaja ṣé a lè ríra sójú báyìí face to face wọ́n ní kò sí wàhálà níbo lẹ wà inú wa ní ìyàgàn kù àwọn fẹ́ gba pépà mo ní tẹ́ bá ti ṣe tán ẹ jẹ́ ká ríra ọ̀nà òkè mo pè wọ́n like 4 times nígbà tó yá mo ní ẹ jẹ́ ṣé àbí kí n kúkú bí ọ̀kadà mi kí n wá bá yín ní ìyàgàn kù gan-an wọ́n ní ìyẹn gan-an ní kókó kìíní kan nígbà tó yá mo rò pé mi ní hacking permit and some other time mo rò pé nígbà tó yẹn pé ok Alhaja ẹ jẹ́ ká pàdé ní Ìwó road ó dá ẹ jẹ́ á pàdé mo lè gbọ́kadà ó di Ìwó road níwájú Tantalizer a pàdé ní Ìwó road nígbà tá a pàdé Alhaja báwo lẹ ṣe wọ́n ṣáà explain wọ́n ní bọ̀dá mi ní breakdown sọ̀nà láti ibi iṣẹ́ wọ́n ń bọ̀ bó ṣe sọ fún mi nípa wọ́n ń bọ̀ láti ibi iṣẹ́ nígbà tó wọ́n ń bọ̀ wọ́n ṣáà ní breakdown sọ̀nà táyà bóyá break bóyá ó ṣe kíní kan wípé bọ̀dá mi wá pè àwọn wípé lágbájá nǹkan tí bọ̀bọ̀ mẹkáníìkì ẹ bá mi ṣe nípa àwọn ṣáà pé mẹkáníìkì ìyẹn padà wípé kó lọ sí gate kó lọ tún gẹ̀ẹ́tì àwọn kìíní ẹ̀ kó wá padà sí Port Harcourt láti Ìbàdàn kó lọ Port Harcourt kó lọ bá wọn ṣe ọ̀nà ṣáà àwọn communicate wrong wọ́n ní bọ̀dá mi wọ́n fẹ́ lọ gba owó lẹ́nu ATM ibẹ̀ làwọn bandit ọ̀nà àwọn 12 ọ̀nà yìnbọn lóòótọ́ bọ̀dá mi ó good wà nù ó strong ọ̀nà yìnbọn ní pé ìbọn wọlé ọ̀ṣà là nǹkan mọ́ lórí wọ́n níbi tó ti fọ́ nìyẹn nígbà tó fọ́ mẹkáníìkì débi mọ́tò ìgbà tó débi mọ́tò àwọn ṣáà ní kó gbé báàgì irinṣẹ́ kó gbé sórí mọ́tò wọn ní pé ìjọ́ kejì náà tó rí bọ̀dá mi ní pé bọ̀dá mi ò tí ì kú but mẹkáníìkì tún ṣe mistake ó tún ti lọ sọ́nà Èkó nígbà tó ń gbé mọ́tò bọ̀ tó ń gbé wọn bọ̀ ó ti lọ sọ́nà Èkó létà ó kó ṣáà padà sí Ìbàdàn àwọn gbé wọn lọ sí UCH àwọn gbé wọn wálé àwọn gbé wọn lọ but nígbà tó ti fẹ́ tàn sí madness so
later wọ́n ṣáà ní bọ̀dá mi give up wọ́n ní Alhaja ẹ jọ nítorí Ọlọ́run ní on that run tẹ́ ẹ̀ run ẹ mọ lé mi ẹ mọ ibi tí mò ń gbé ẹ mọ ṣọ́ọ̀bù ìyàwó mi $150 ló máa gbé yín láti lẹ́yìn mi délé yín kí ló dé tẹ́ ẹ wà àṣà àtúnṣe wa lójú ní Ìwó road but mo wá béèrè question kan pé bọ́dá mi ò ṣáà bímọ statement tí ọkọ̀ọ̀kọ̀ sọ ni wípé bọ̀dá ti sọ wípé wàá jà fún kótó wípé bọ̀dá ti sọ wípé wàá jà fún ogún òun wípé àwọn ti fi ilé ìyẹn ìyá 3.2 million lórí sọ fún mi nìyẹn ní ti ilẹ̀ ń tọ́lọ́hún mo ṣá ìgbà tí òun àti ọmọ ẹ̀ tó gbé wá fẹ́ wa ìyẹn ti bímọ tó fẹ́ máa ágì pẹ̀lú mi mo wò pé èmi nìkan mi ì tí ì sọ fún any family mo ṣá bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ mo ní but family máa gbọ́ o family ń bọ́ o ó ní ẹ tí family bá wá òun á sọ fún wọn òun ti sìn pẹ̀lú mopo òkì ó ní mopo òkì wà ń bẹ̀ so mo dẹ̀ pé family wa ọ́ dẹ̀ pè wá níjọ́ Friday ọ̀ràǹdì wa ní tàǹbẹ̀ yẹn wọ́n pè wá ọ̀ràǹdì wa ìgbà tó dẹ̀ ọ̀ràǹdì wa ó dẹ̀ sọ pé bọ̀dá mi ti kú wípé òun ti sin wọ́n so wọ́n ní a máa dúró de kọ́kọ́rọ́ alátẹ̀lálẹ̀ o later ló sọ pé òtútù mọ́ òun gbé òun lọlé so nǹkan tó mímọ́ pa ènìyàn sá. ọmọ Nàìjíríà ẹ gbà mí Alhaja Kudi ẹ ṣàánú mi o. Alhaja Kudi ibi sínsí kí n sá mọ̀ ó ṣàánú mi kó lọ bá mi. bọ́wọ̀n tí mo wà débi tán sí wọn sí o. Alhaja Kudi fọ́tò Alhaja Kudi lẹ̀ ń wò lórí Facebook wa yẹn àìmọ̀ ẹ lè wò pé ta là ń sọ ẹ wọ bẹ̀ kẹ́ ẹ Alhaja Kudi o ojú tí ẹ tiẹ̀ fi ń wò wá ìgbọ̀n funfun pọ̀ ju dúdú lọ Alhaja Kudi wà lórí Facebook àgídìgbò báyà káwọn náà ríra wọn ń bẹ̀ ọmọ Nàìjíríà fẹ́ rí yín o Alhaja Kudi o Alhaja gangan ni wọn àbẹ kan fi nickname àwọn ló lè sọ. àwọn ló lè sọ yẹn torí nígbà tó fẹ́ wá. Alhaja Kudi ǹdẹ́ tí sọ̀rọ̀ pọ̀ torí tí ìgbọ́ tẹnu wọn. ọjọ́ o. tí ìgbọ́ tẹnu wọn. àánú mi ó má jẹ́ kí ìyà jẹ mí gbé o. ìgbà pé bẹ́ẹ̀ ṣe wí lórí. Kudi ti kán mi lẹ́yìn ọ̀kan ó dẹ̀ faṣọ mi dáná sun báyìí. ìgbà pé bẹ́ẹ̀ ṣe wí lórí. ṣàánú mi o. ẹ bá ṣe ojú òpó kan ọmọ Nàìjíríà bíi 2 mẹ́ta ọba mi pe Alhaja Kudi pé àwọn fẹ́ gbọ́ tẹnu wọn. ẹ bá ti bú wọn o àwọn náà tún fọ́ gbáyà yìí o pé èmi Alhaja Kudi èmi mọ̀ kọ́ bóyá tẹ́ sọ ni pé èmi kọ́ ni mo ṣe ń tẹ́ ẹ̀ pọ̀ ó yẹ parọ́ mọ́ mi. ẹ bá ṣe ojú òpó ọ̀jẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe sóhun ẹ má ti bú Alhaja Kudi o. wa alaikum salaam. Alhaji Oriyomi. náà. ẹ ní ṣíṣe o. àmín. ẹ ní lo kúkúrú ẹ̀mí o. àmín àmín. lágbára Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe dá ọmọ yóò dáa jù lọ. àmín o àmín. mo fẹ́ tó nífẹ̀ẹ́ yín lóore padà yín o. àmín àmín. bó ṣe yóò rí náà lórí yóò dáa fún ìdálẹ́ni. àmín àmín. abdulkafir fati tajà. láti súnmọ́yè nílùú kiri. nílùú kiri. ẹ ní dààmú o. àmín àmín. ẹ ń fẹ́ rí ọ̀rọ̀ yìí ń gbọ̀rọ̀ rí báyìí kó gbìyànjú kí yàyọ̀jọ́ kan wà àwa bí wọ́n léèrè ọ̀rọ̀ ẹkúkú ń tó nǹkan ṣe ni gbogbo tẹ́ẹ̀sì tó ń ṣe nínú ò ní bàjẹ́ ẹ tó ti dáyé ṣe tó ti káyìndé ṣe gbogbo ẹ tó bá pò wọ́n da nǹkan yín rú ọ̀rọ̀ yọ̀ dàrú ni agbára Ọlọ́run ẹ̀ ní ṣíṣe o. àmín àmín. ẹ̀sà ọ̀dà àwọ̀ kí wọ́n wá o àǹbíyàn ni kí wọ́n wá o. ọ̀dà bọ̀ abdulkabir aisaya láìsúwé yìí nílùú kiri ni. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ẹ kú ètò. yes sir. in fact
Tọ́bárò yà wá tá a péjú táwọn jọ ń wo ètò yìí níbí báyìí ẹ́fọ́dé ló ń sọ̀rọ̀ láti France. Láti France ẹ kú ọdún mẹ́ta sà yes sir. Abẹ́ẹ̀ tún máa rí ìkẹ́ báyìí. Alájẹwò Yorùbá sọ pé ẹni tí èèyàn ò tí ì gbọ́ ti ẹnu ẹ̀ èèyàn mọ̀ọ́kọ́ tó ń ṣẹlẹ̀. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ àti ilẹ̀ accuse Alhaja Kudi at the moment. But mo kàn fẹ́ ká Alhaja Kudi mọ̀ pé gbogbo ọmọ Nàìjíríà worldwide àwọn ti US àwọn ti UK àwọn ti France everywhere náà ti ń gbọ́ ètò yìí. So we will be expecting Alhaja in the next couple of hours, so we can't blame her yet. Only ọ̀rọ̀ yẹn ṣé ìlú tútù. Ó lè má rí bọ́n ṣe sọ. Yes. Ó lè má rí bọ́n ṣe sọ. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ti máa ń sọ pé wọ́n parọ́ mẹ́nìkan ní ọjọ́ Alhaja dé, so a máa rọ̀ wọ́n náà ní pé she should just show up and explain her side. Because tí Alhaja ò bá yọjú àwọn èèyàn lè rò pé bó ó lè jẹ́ òótọ́ wọn sọ ń pa wọn ni ò jẹ́ wọn yọjú. Exactly. Ọ̀rẹ́ àmọ́tìmọ́lẹ̀ ṣe sọ wọ́n sọ pé wọ́n ní ó rẹ àwọn díẹ̀ ní ìlú ṣe lè wà. Ní Friday náà sọ pé ó rẹ àwọn. Ní Friday ni. Títí Friday tó ń bọ̀ títí ọ̀tún lára wọn á ṣe. Ọlọ́run ti fún ọ lálàáfíà lọ́túnla ló fún ọ lálàáfíà. Ọlọ́run àti fún ọ lálàáfíà lágbára náà. Ẹ ṣeun. Wọ́n tún pè wọ́n lé ní o. Ẹ̀yin ẹ má ṣèyọnu. Àbẹ̀ ọlọ́pọ̀kọ wọn bá fẹ́ gbọ́ ìfẹ́ yẹn pọ̀ gan-an tó fẹ́ mú wọn dọ̀ gan-an. A sọ pé kọ́yà mọ̀ mú wọn dọ̀ kọjá wọn wá kí wọ́n wá sọ ohun tó ṣẹlẹ̀. Ẹ̀ẹ̀kan ló máa rò pé àwọn ní ẹ pa wọn náà sáwọn ní bandit ni. Ẹ̀jẹ̀ wọn ó dé. Hello. Ẹ kalẹ́ o. Láti olódó ni. Láti olódó. Bẹ́ẹ̀ni. Yes sir. Ẹ̀ẹ́dẹ́gbùsẹ̀ ọlọ́run dọ́nà yín. Àmín. Bẹ́ẹ̀ náà kò kù díẹ̀. Sá. Màmá ọkọ gángan kò kù díẹ̀. Nígbà tọ́rọ̀ ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà kò ti wọ gbọ́ àdúrà lọ pé kíní ejò sí lọ́wọ́ nú. Àbẹ́ẹ̀gẹ́ báyìí. Pẹ̀lú ògo Ọlọ́run lè kí ààrùn ti balẹ̀ kó jọ Friday olóòjì wọn wá kí wọ́n tó fẹnu wọn náà ni. Àlàkùn lè jẹ́. Thank you. Ẹ ṣeun. Ọlọ́run ti sọ. Ẹ ṣeun. Ó yá tún gbé òkè. Hello. Hello sir. Yes ma. Ṣé bọ́n ṣe wà ní ṣẹ̀ṣẹ̀ wà lórí program mo fẹ́ dá pétọ̀ ni. A sì wà lórí program ma a wà ń bẹ̀ ma. Orúkọ tèmi ni Adéyẹmí láti Canada. Yes ma. Alhaja Kudi. First of all, Mama, Ekaleo. Okay, Yes, Ẹ̀kọ́ ọmọ ma. Aṣọ tó kù àbò yín. Lágbára Ọlọ́run. Ẹ̀pẹ̀lẹ́ mà ẹ̀kọ́ ọmọ. A ti gbọ́ gbogbo nǹkan tí brother yẹn sọ, brother àti gbọ́ nǹkan tẹ́ sọ, ẹ̀nú ẹ̀kọ́ ọ̀rọ̀ bí. But àgbà wọlé. Because a sọ pé wọ́n sọ pé Yorùbá ni a gbọ́ ijó èèyàn kan dá. Àgbà òṣìkà. Then which we are not going to do that. A ti gbọ́ ẹ̀ṣẹ́ but Alhaja Kudi ẹ̀yin náà ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ bí but gbogbo ọ̀rọ̀ yìí kò lè dùn sọ kẹ́yìn ò bá sọ fáìdì tì í. A mọ̀ pé ibi tó da náà lẹ́fẹ̀ẹ́ ẹni tó sìn òkú ó bò láṣìírí ni but àṣírí òun bò ní sáìdì kan. Ṣó ti yé mà a mọ̀ pé ń gbọ́ prógrámù yìí àyàdẹ̀mọ́ pé ń gbogbo nǹkan tá à ń sọ. We don't want your image to be tarnished. So ẹ yọjú sí wa. Alhaji Oriyomi and the friend of people. Explaining how bẹ́ẹ̀ bá ṣe lè sọ, you will know how to present it to us. But tẹ́ ẹ bá yọjú, a máa drag yín o, a máa wọ yín bí generator ni o. But ẹ yọjú ká máa wọ yín so that a máa lè jọ sọ, a máa fi egun òtòlótò, a máa ṣe ń tòbínú bé. Èèyàn kan ìjà wá dé. Ẹ ti ṣe but àwọn family náà fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe but èèyàn kan ìjà wà ẹ yọjú ààbòyìn àbáyín jà àkànfẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni tí ó fi rí bẹ́yìn ẹ ṣe kóòtù Alhaji Ọlọ́run mo dúpẹ́ o mo appreciate yín gan-an I so much love this presentation thank you so much. Gbogbo nǹkan tẹ́ bá ti dáwọ́lé lórílẹ̀‐èdè alààyè
ó máa yọrí sí rere. àmín mà. àtẹ̀yìn àmín. tọmọ yín àti rúrú àwọn àtàwọn tó ń bá yín ṣètò yìí tó fi ń jẹ́ kí inú tó wá máa dùn láti gbọ́ yín adẹ̀ tí ń gbọ́ yín àní gbọ́ yín mọ́ irú ò ní ẹ́fà ṣẹlẹ̀ a máa gbọ́ yín tó ti ayérayé even your whole day go be superb iṣẹ́ yẹn máa fi láwọn ọmọ yín lọ́wọ́ àti kò ní dojúrú iléeṣẹ́ kò ní dàrú ẹ ṣé God bless you. Thank you so much. Thank you ma. ẹ ṣé ma. àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkanukú o. kò sí nǹkan kan mọ́ tí mo tún fẹ́ sọ fún Alhaja Kudi. àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ti parí ọ̀rọ̀. gbogbo ìgbà ni mo máa ń sọ fún yín pé lórí ètò yìí iléeṣẹ́ àgídìgbò yìí àwọn tí ń gbọ́ wa gbọ́n jù wá lọ. ẹ sì rí pé ibi tá à ń mọ́rọ̀ lọ làwọn náà mú lọ. màmá tá a bá níbejò ṣe gùn tó ládàá náà á sún lé ná. bùrátà tá a bá ní bí ara ṣe ń yún wa tó láàhọ́ àhọ́ra déegun. ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ fún Alhaja Kudi ní rope tó long láti pull. ẹ̀yin lè rò pé bó ṣe rí nìyẹn lè ro 1+1 ẹ lè ro ó lè padà mọ́ rí bẹ́ẹ̀ gbogbo kómi ká gbọ́ tẹnu wọn náà ló dáa. ẹ jẹ́ kí n yọ̀ǹda yín lónìí kí n retí yín lọ́túnla ọjọ́ Friday ọ̀túnla gbogbo òdiwọ́ tó bá lè mọ̀ Alhaja Kudi wà lórí ètò yìí Ọlọ́run bá wa mú kúrò lọ́nà. ẹ dìde ẹ mọ̀ sọ nǹkan kan ẹ dìde. torí mo ń gbé pẹ̀lú mo mọ nǹkan tó ti sọ tó ti pé o. ẹ má wọrí kò sí tí ó ṣe yín ẹ má wọrí kò sí tí ó ṣe yín ẹ fọkàn balẹ̀. ọwọ́ gbogbo ọmọ Nàìjíríà lẹ́wà ẹ rí i pé àti Nàìjíríà àtòkè òkun ni wọ́n ti pè tí wọ́n ti dá sí ẹ fọkàn yín balẹ̀. àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkanukú.